wa ó ṣàánú àwọn ọmọ wa. Àwọn ọmọ mi bíi mẹ́ta ló wà ní Canada, ọkọ ọmọ wọn ò ṣẹ́rú ń bẹ́ o, tán ti ní owó bíi wèrè, tán ti ní owó bíi yẹ̀pẹ̀ ní ká máa fi pòfẹ́sọ̀ kan halẹ̀ mọ́ ẹ̀gbọ́n ni orí yín ò pé. Bàbá Bàrígà ọmọlúwàbí púpọ̀ ni, ó pè mí, ó dẹ̀ ṣe dáadáa, ó dẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ jẹ́ kó mọ̀ pé mi ì bẹ́ẹ̀ nìkan kan jà ní àtẹnìkan kò jọ níjà, ó sọ ọmọlúwàbí gan. Kódà iléyá tí ń bọ̀ yìí mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé mọ́kà ni ó bá mi, torí anytime from now ó lè jẹ́ alẹ́ yìí à ń láti lọ sí àjì ní 2000. Wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà fún gbogbo ojú tí ń wò mí àti etí tí ń gbọ́ mi, àlùbáríkà Ànábì Muhammad. Gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ péjì Agbára Omi àti ṣéwà Agbára Omi fún rẹ̀, so a fẹ́ kí gbogbo wa ká súnmọ́ bí láti gbọ́rọ̀. Ẹ̀yin tí ẹ bá wà lórí afẹ́fẹ́ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share program yìí kó lè kan ará ilé kó kan ará oko. Àwọn ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ó máa pẹ̀ka lọ́nà méjì. Àkọ́kọ́ a fẹ́ sọ nípa Awais Ansarul Wala, nípa charity Ansarul Wala. Ẹlẹ́ẹ̀kejì mi ní sálẹ̀ mọ́ tọ́ọ̀ṣì àwọn ọmọ ìjẹbẹ̀rí tí jákú àyà, máa tọ́ọ̀ṣì ọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ Professor Ali Agan náà mọ̀ kéékèèké kan ń bọ́ ọ̀tà sí tán ń sọ náà tán ń sọ jàlálà Ali Agan níwájú tèmi. Wọ́n fẹ́ máa fi hàn mí pé Ali Agan tóbi. Àfàbọ̀ sórí ẹ̀ kákọ́ sọ nípa ti Awais náà. Bá Ali Agan bá tóbi ó tóbi sí àyà rẹ̀. Alhamdulilayi. Ali Agan tóbi sọ́dọ̀ ààrẹ, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ní téèyàn fi ṣe fáàrí láyé tẹ́nìkan lè fi ṣe fáàrí sí mi. So títí táyé ò fi parẹ́ a máa pọ́n Ìlọrin lé, torí pé Ìlọrin nílùú àwọn àfáà wa. Ṣùgbọ́n àwọn tó bá ya kàtá nílọrin á jẹ́ ká mọ̀ pé ọmọ àlè ni wọ́n kọ́ ìṣe ọmọ Ìlọrin. Ṣùgbọ́n ká kúrò lórí yẹn àá padà fàbọ̀ lórí ẹ̀. Lórí ọmọ kékeré kan jáde mo wò nínú YouTube tí ń sọ Ali Agan, ṣé tí Ali Agan bá tóbi ni kó máa sọ pé òpònú alágbára, òpònú yìí òpònú Agbára Omi yẹn. Ṣé professor ní authority láti máa pè èèyàn ní òpònú lágbàlagbà láìsọ ọmọdé? Kí ló ní nínú ayé ó tán? Ó ní sùkú rẹ̀ ló wọ́n ju ti gbogbo ayé lọ ó tán. Ṣé sùkú ló ní tèmi ò ní ni? Èmi tí mo dá odidi tí mo create odidi ìlú yóò yé yín, kò tí ì yé yín ni yóò yé yín, ó kù díẹ̀. Mo fún yín ní oṣù méjì mẹ́ta nísìn ẹ mọ full minute wọ́n pè ní Agbára Omi tó ti nísìn ẹ mọ tán pè ní Agbára Omi, ó kù díẹ̀. Ṣé gbogbo ẹni tí máa ń gbé kámẹ́rà sí nǹkan tí ẹ máa ń pè léyìn ẹ fọkànbalẹ̀? Ṣé yìí ò ní àárò àfi tẹ́ yín lọ́rùn? Kí mo fẹ́ yọ lò ẹ rí i pé Awais charity mo fẹ́ sọ pé gbogbo àwọn ọmọ mi ọmọ kéwù mi ẹ tó bá ní sùúrù ire ó kàn. Awais ní charity à ń ṣe charity gan, ṣùgbọ́n ká mọ gbé nǹkan sí kámẹ́rà èmi ò fi bẹ́ẹ̀ láìkẹ́. Ó dà ọ̀pọ̀lọpọ̀ òde mi ti ń bá lọ ẹ lè rí kí n mọ gbé nǹkan sí kámẹ́rà no. Ṣùgbọ́n tó yẹ pé n tó láyé nù ó ti ya àti bẹ̀rẹ̀ náà nù. Torí Ọlọ́run náà ó lóun fẹ́ ọrẹ gbangba ó sì fọrẹ kọ̀rọ̀, méjèèjì ló dá. So kí mo fẹ́ yọ ló ń bẹ̀ ni pé gbogbo ẹni tó bá jẹ́ Awais àtẹni tó jẹ́ olólùfẹ́ Awais, Ramadan tá a ṣe kọjá yìí, níjọ́ Ramadan apamọ̀lú ráìsì òróró owó àfẹni tí ò bá wá ní òrígbà Awais ṣe. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí Ramadan dá sí méjì ní ìtí àfa wa Kiski olódò òun náà lè jẹ́rìí sí, toró ńlá pè ní lecturer àjọ náà. Ráìsì owó òróró everybody gbà. Awais ń ṣe charity gan. A dẹ̀ ti dá Awais kalẹ̀ adákalẹ̀ ní 1993 láti gbà tá a dẹ̀ ti dá kalẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A ní lọ síwájú, a ní Central Mosque ní Kọ̀tún, a ní Central Mosque nílọrin, a ní Central Mosque nílùú abínibí mi ní Kọ̀tún Kwara. So gbogbo ayé a ní Central Mosque ní Alágbolé ní Àkútè, a ní Central Mosque ní Mọ̀wé. So bẹ́ẹ̀ náà là ń ṣe charity. Nígbà táwọn ẹ̀tún parí àtúnṣe everybody gba rice, everybody gbowó. Kódà iléyá tí ń bọ̀ yìí mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé mọ́kà ni ó bá mi, torí anytime from now ó lè jẹ́ alẹ́ yìí à ń láti lọ sí àjì ní 2023 nínú àwọn àfáà wa àjọṣe àjì nínú charity náà ni. Lọ́dún yìí náà àwọn tó ń lọ nínú Awais, àwọn tá ń lọ nínú Awais gangan fún charity àtó 6. Alhamdulilayi rabbil alamin. Àwọn òsínú àfáà ti máa ń rí yẹn jẹ o, mo sì sọ nígbà tá a wà ní sámọ̀ lánàá, àwọn òsínú àfáà ti ń rí yẹn jẹ àti wà ti pẹ́. Ọlọ́run dẹ́gbà fún wa. Ìwọ tó o bá mọ̀ wá lọ mọ̀ wá, mọ́ni àrọ́fà ni àfáà Abu Fatih Iskandari ó ní mọ́ni àrọ́fà ni fàkọ́dé àrọ́fà ni ọmọ lámìyà àrífù ni fàkí ni òhà àrífù bí náà sí ẹni tí ò bá mọ̀ mi àfi ń fira mi hàn. So tó bá di àsìkò léyá pẹ̀lú ògbọ́lọ́hún àìdá Madina tabadé Madina a máa náà sìgbà tá a tún fẹ́ ṣe charity yẹn. Ìwọ náà wà wò kódà mo ti sọ fún wọn pé ẹgbẹ́ síta kan rí kán mọ̀ pé Awais ń ṣe charity. So àwọn àfáà wa ó dẹ̀ ń kàn wọ́n ọdún yìí àwa àti mọ̀kádàmù lájọ ló kàn ní ọdún tó kọjá mọ̀kádàmù sáà ní mọ̀kádàmù ẹlẹ́ẹ̀kejì láàtò. Ìwọ tó bá dúró tọjọ́ mọ̀ mi tó dúró náà àwọn àfáà Awais tó dúró ó máa kàn wọ́n náà sùúrù ni. Kò sẹ́ni tó wà lọ́dọ̀ mi tó bọ́ sí wrong place
àfẹ́ tí ò bá ní sùúrù kò dẹ̀ sẹ́ni tí mo train àbí tí mo sọ̀rọ̀ fún lásìkò tó ń gba training tó ń jẹ training ẹ mọ̀ rí yípadà bí sẹ́ni ra mọ́tò ní mọ̀ rí yípadà tó láwùtà sẹ́yìn àlùlá àṣàbùnà lẹ́sìn àkàfàrú ẹni bá yẹ ní jìyà bẹ́ẹ̀ náà làwọn ọjọ́ ẹni bá yẹ ní jìyà so ọgọ́rùn-ún ṣe wá ṣe fún ẹ ó ṣàánú wa ó ṣàánú àwọn ọmọ wa àwọn ọmọ mi bíi mẹ́ta ló wà ní Canada ọmọ ọkọ ọmọ wọn ò ṣẹ́rú ń bẹ́ o tán ti ní owó bíi wèrè tán ti ní owó bíi yẹ̀pẹ̀ nìkan máa fi professor kan halẹ̀ máa ẹ̀gbọ́n ni orí yín ò pé so ìyẹn ló fi já sí pé fáwọn máa bí ní mọ́tò rọ̀ bí ká fún hadith mo rọ̀ ẹ jẹ́ ká jọ darapọ̀ mọ́ Awais ìwọ náà máa bọ̀ nínú Awais tó bá wá sínú Awais ojú ẹ̀ á mọ́ so a máa ń ṣe camp ní Awais camp wa owó díẹ̀ gbá ló wà tẹ́ ẹ bá rí mọ́sálásí Awais in fact alhamdulillah adúpẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn lóríṣiríṣi àwọn jàmọ́ kálukú ń bíúdì àwọn ilé gidi ẹ rò pé bóyá ẹ tó já sínú ayé kan transformer àwa là ń lo transformer àwa fúnra wa kì í ṣe fáwọn retí gọ́ọ̀mẹ̀ntì ó fún wa ní transformer wọ́n kàn wá jókòó síbi kan òun sọ pé kinní kan ẹ mọ professor Ali Agan bò à ń ṣèjọba tíà à ń bájọba ayé wa lọ kò sí tó kàn án pẹ̀lú Ali Agan so à ń bíúdì ara wa nínú Awais ọlọ́dẹ gbà fún wa à ń lówó à ń kọ́lé à ń ra mọ́tò à ń jayé so ààrẹ nìkan àfẹn tó bá rí a so bẹ́ẹ̀ bá sì kọjá yìí tó bá rí àfin àá sọ fún pé gbogbo bó ṣe lè kọjá ọkàn àbùkù ìjọba àpapọ̀ nìkan la fún ní respect àti ìjọba tó bá ń ṣe àkóso wọ́n bí fọ ìyá aláya professor kan dà ìwọ́n di fọ́ọ̀mù èèyàn náà bá ní gbé ẹ̀ náà professor ó wá lánú gbàgà ìyá alágbára omi àgbò òpònú yẹn àwọn ọmọ olórí ibú kan wá tó ń jáde kò ní dá fún babaláwa bá yín ẹ sì bàjẹ́ báyìí ìyẹn mo fi pìtàn fún yín pé Ìlọrin kì í ṣèlú àjòjì fún àwọn ọmọlúwàbí èèyàn ẹni bá jẹ́ ọmọlúwàbí èèyàn so Ìlọrin ṣùgbọ́n bí kálukú bá ṣe rìn wá lọrin ní ọmọ túmọ̀ sí bó ti rí àwọn àgàtú wọ́n rìn wá lọrin àwọn olórí ibú ọmọ àlè náà rìn wá lọrin ṣùgbọ́n ojúlówó ọmọ Ìlọrin wọ́n ní respect ọ̀rọ̀ ẹnu wọn ò dáa wọn ò lé èpo lójú what do you mean hey professor Ali Agan ibi tán bá níbo ló bá dé tó fi ní gọ́ọ̀tì láti mọ̀ sọ pé ẹ̀kẹ́ nìkan alágbára omi àgbò òpònú yẹn kóró gbá lẹ́nu gbogbo yín kí ló máa ń ṣe yín báyìí náà ẹ ṣe bàjẹ́ báyìí náà so mo dúpẹ́ lọ́wọ́ àfáwà bàbá Bariga ọmọlúwàbí púpọ̀ ni ó pè mí ó dẹ̀ ṣe dáadáa ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ kó mọ̀ pé mi ì bẹ́ẹ̀ nìkan kan jà ní àtẹnìkan kò jọ níjà ó sọ ọmọlúwàbí gan ó láìkẹ́ gan alájẹ ọ̀kan lọ́mọ gbogbo wọn pè mí mo dẹ̀ kájẹ́ kí peace reign mi ò fẹ́ shitting kí ọmọdé respect àgbàlagbà kó mọ kí ó respect àfà tó tán ní tẹ́mi ń fight fún ni mi ì fẹ́ shitting mi ì fẹ́ yẹn jẹ so ẹ rí i pé nígbà tí mo dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọba ni mo support kírísítẹ́nì lọ́ba so ẹ rí i pé nígbà tí ní Ṣakí àwọn tàṣádùdù bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rí ọba fín bí asakin ọbí sẹ́yìn ni mo ti gbàgbé ìlú yẹn mo jáde sí wọn ẹ má rí ọba fín mọ́ wọ́n bá tiẹ̀ sọ pé àfa àbàbọ̀ ọba wọ́n fi ń pa ilé ni ẹ̀sà pọ́nlé ọba àwa náà àwọn ọba wa lù tá a wà jẹ́jẹ́ lájọ́ máa ń ṣe pẹ̀lú àwọn ọba ẹ má rúdù sí àwọn ọba kò sí kò tẹ́ wù kẹ́ wà ẹ má rúdù sáwọn ọba ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọba so kọ́mọdé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àgbàlagbà so ṣùgbọ́n lópin ìgbà tí ẹ bá dẹ́kun àti máa ṣèbàjẹ́ ìwọ ọmọdé tó ń ṣèbàjẹ́ tàbí ọ̀tọ̀ ń kọ́mẹ̀ntì aburú pẹ̀lú ògo Ọlọ́run mi ní ṣépèlé ṣùgbọ́n nígbà tí wọn náà bá dàgbà ọ̀ ní sinmi so ọ̀ ní sinmi mi ní ṣàdúrà kó kú o ṣùgbọ́n ojú rẹ̀ ò rí mọ̀nàmọ́ná àdánwò tí ó le ju ẹ̀mí rẹ̀ lọ tó fi máa rántí pé ó dàbí kọ́ kọjá ìyẹn jọ̀hún so àwa yìí ṣe ẹnìkan ọmọ wa ni ọmọ mi ni mo kọjá pé ẹnìkan mọ̀ halẹ̀ Ali Agan tó ń bo làlẹ́ àgàn tí ń bọ̀ níbo làlẹ́ àgàn tí ń bọ̀ tá a bá ní ká tẹ̀ wá fẹ́ sọ pé ọ̀rọ̀ lé ò sí lé mọ̀wé lásán ilé mi tó mẹ́rin bẹ̀ mọ̀wé lásán mo kọ́lé sí express mo nílé l'Àbújá ní Gbagbalada nítòsí yunifásitì Àbújá mo nílé Ìlọrin mo ní mọ́sálásí fún àmọ́ bí ní mọ́tò rọ̀bì kàfà àdìs mo nílé Ìlọrin mo ní mọ́sálásí bàbá Bariga mọ̀ bẹ̀ ọ̀kan lọ́mọ́ mọ̀ bẹ̀ so kí tó wá síbi kan so láwọn míì tó yẹ pé téèyàn bá ń sọ ẹlòmíì máa fi rò pé irọ́ ni láwọn nǹkan míì téèyàn tó ní tí wọn ò sì bí bá lábá bẹ́ẹ̀ ẹni owó ẹ̀ bá sọnù kó pẹjọ́ so torí ìdílé ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ali Agan kíníkan alẹ́ ọlọ́mọ gan wọ́n ti pè sọ̀rọ̀ náà kó tó jẹ́ pé Ali Agan ẹ jẹ́ sọ́ra yín ẹ kàn àbùkù so ẹni bá fẹ́ Awais à ń kóyàn lọ Mọ́kà anytime from now a máa move so lógo wa ni mo fi kọrin ansaru alayhi salam ó lé ní 20 years lọ́dún tí àwa àti Sheikh Farouk pàdé náà bá a ṣe lọ nìyẹn láti ìgbà náà 1983 ni mo ti bẹ̀rẹ̀ sí lọ àjì ṣùgbọ́n nǹkan tèmi mi èé ṣe nǹkan mi ní aláriwo ni ṣe ọ̀pẹ́ lómi tó bá ń kọ́lé lọ́wọ́ láti foundation ló ti mọ gbé kámẹ́rà tó ti ń sìn bí mo ṣe wà yìí ń sìn ẹ bá mi sí estate láìpẹ́ gbogbo yín náà la máa pè láìpẹ́ tá bá ti àjìdí àdájọ́ so ẹ lanu kò sí pẹ́pẹ́pẹ́ òpin síbì kan ibi tẹ́ bá rí ní kẹ́ ìjòkó jẹ́ ìjòkó ara yín jẹ́jẹ́ gbogbo ọmọ tó wà pẹ̀lú mi everybody ń gbádùn à ń jayé wa kò sí tó kàn án pẹ̀lú anybody bẹ̀ tó bá ta sí wa à nígbà àparí yàn so tí nǹkan bá ṣẹlẹ̀ nílùú bí kálukú ṣe máa rí ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ò mú wàhálà dání ìyẹn ò mú jà dání ìyẹn ò fa ìpè kò fa wàhálà so Ànábì sallallahu alaihi wasallam ó bá wọn kèfèrí ṣe gbogbo ẹbí ẹ̀ tó jẹ́ kèfèrí wọ́n jọ ṣe
ẹni tó gbàgbà ẹni tí ó gbàgbà kò sí kò ní kó jẹ́ problem. So torí ìdílé Ọlọ́run á gbà fún wa. Èmi ò kíá o, mo ti sọ kódà tráfù ni mo tráfù yìí. Ẹni tó bá ṣòṣì lórí ọ̀rọ̀ pé kinní kan, àwọn tó yẹ kó bá mi sọ̀rọ̀ ti bá mi sọ̀rọ̀, mo dẹ̀ ti gbọ́, kò dẹ̀ sí wàhálà mọ́. Mo dẹ̀ ní ká sọ fún èèyàn mi pé má rí ọ̀gá ẹ̀fín ibi tí wọ́n bá ń pè ní orí wọn ìfi sọlẹ̀, tó o bá ti rọ́gá ẹ̀fín kò sí wàhálà. Àwọn kékeré wọ̀kan wá jáde kó ní ó lẹ́nu kan, àwọn tí ò tó ẹ̀ náà máa yẹ̀yẹ́ ẹ̀ inú jẹ́ báwọn, because gbogbo tá a bá sọ YouTube wá gbé, tá a bá dẹ̀ gbé òun lọ bẹ́ẹ̀ ni ayé òrò kò tọ́ ni. So o lè sọ̀rọ̀ sí mi èmi àti alẹ́ àgàn àìsọ̀tà àrírarí àmọ́lárí, kí ni problem ẹ̀ bíi ti báwo? Ẹkú ìnáwó professor wà nù ìjọ wa tá a tún tọmọ sọ́nà ojú ọ̀nà Ọlọ́run, professor àmì professor lórí ìlànà kan ló máa gba professor lé lórí, ìyẹn ò ní problem. Àwọn ọmọ mi gan sí wọ́n rí di professor lọ́wọ́, so kí ni àhàlẹ̀ professor so ẹ lọ ṣe jẹ́jẹ́ tó ti ń sìn, so ẹ lọ ṣe jẹ́jẹ́, ìmọ̀ pọ̀, èèyàn wà káàkiri, tó o bá béèrè ta ló kù ẹni tó kù ayọjú sí ẹ. Mo rántí Abu Aláìmọ̀rí nígbà tó dìde, ó ní wáyé nílà yín kún tó àhírà sàmánì làhátì bí màá lamíyẹsẹ tí ó la wáyé, ó ní tó bá jẹ́ kóun lè ṣẹ́kù nìkan gbòǹgbà ń táwọn aláwájú òṣèwọ́n ṣe. So ọmọ kí kan wá dìde, ọmọ eke kan wá dìde gẹ́gẹ́ bẹ́yìn ìsìn wẹ́wẹ́wẹ́ sí ń dìde. Ẹni bá fẹ́ràn yín kó kìlọ̀ fún yín ló dáa, bí wọn bá kìlọ̀ fún yín wàlẹ́ ẹ̀ kàn àgbákò. So wọ́n ní òun nímọ̀ òun ní àná bá ní Israẹli nígbà náà Abu Aláìmọ̀rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbọ́ àwọn èèyàn ń kí wọ́n ń pọ́nlé wọ́n ń ṣe gbẹ̀, ọmọ eke yẹn bá jáde ó bá takò ẹ̀ bí wọ́n ṣe ló fẹ́ mọ takò bàbá ẹ̀ kan sọ̀rọ̀ ní ìwọ ọmọ yẹn ò ní pẹ́ kú, wàhálà kò pẹ́ ọmọ yẹn ò pẹ́ tó fi kú. Kí lẹ mọ̀ tó fa báwọn ọmọdé ṣe ń sọ́kú lákòókò yìí? Ẹ mọ̀ pé ọmọdé ń sọ́kú gan, ọmọ eke tó ní kágbàlagbà ó kú, ẹ mọ̀ pé ó ti forí ara ẹ̀ gbé nǹkan nìyẹn. Tágbàlagbà yẹn bá fẹ́ là kò ní àgbàlagbà yẹn ó sọ̀rọ̀ sí, but tágbàlagbà yẹn bá yí dákẹ́ ọmọ yẹn ti finish. So tá a fi bá débi tá a bá dé, alhamdulilayi rabbil alamin. Ọlọ́run ṣeun, mo dúpẹ́. Ìwọ tó bá nígbàgbọ́ tó sì lẹ́mìí tó dáa, ìwọ náà ó dúpẹ́ ayọ̀, torí ọpẹ́ lèmi ń dú lọ́jọ́ tòní, ọpẹ́ tó pọ̀. So kí ló dé? Kódà bọ́ọ̀ ní ìkòdú ọ̀gá mo nílé ń bẹ̀, kódà ibi tí mo nílé sí mi gan mi ìrántí mọ́, ní kòdú ọ̀gá níbẹ̀ mo nílé. So alhamdulilayi fáwọn ọmọ bíi ní ma tọrọ bí káfáàdì, sẹ́ni tí ò bá ti máa tọrọ bára káàkiri kó máa rìn kiri kó máa lọ́dọ̀ àwọn aláṣẹ kó máa so tẹ́ẹ̀ rí ní rí ìbàjẹ́ mọ́ léèyàn. Ó dàbí àfáà kan ní kò yé wọn, yóò yé wọn lọ́la, yóò yé yín lọ́la, ṣé kò tí yé yín yóò yé yín. So àṣàrò ìwàlá èmi ò gẹ́tọ́ lọ́run ránṣẹ́ àṣàrò ìwàlá mi ṣe aláàrẹ̀jẹ o, aláàánú ni mo jẹ́ fún wọn o. Adẹ̀ ń ṣe sáàrìtì nínú ìjọ wa, àwọn èèyàn dẹ̀ ń méèkì nínú ìjọ wa, àwọn èèyàn wọ́n ń soríire wọ́n ń lówó, àìtọrọ báárà àìlọ ọbẹ̀ nìkankan Ọlọ́run la dojúkọ. Allah la ilaha illallah. So ẹni bá sọ pé tọlọ́run bá wo Ọlọ́run fún rẹ̀ ní ó bàjá. So ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ látàyè báyé kó ní àtàmsírì tó bá túmọ̀ nǹkan nígbà mo rántí Solatul Husna nígbà tó ṣẹlẹ̀, ó ní báwọn sàábé ṣe tú, ó ní báwọn ìyàwó ànábì, ó ní bí gbogbo kálukú ṣe tú, wọ́n tó afana lẹ́sẹ̀ pẹ̀lú Ibn Mas'ud àti sẹ́ṣìn náà lè pé Solatul àṣùbà ni àtàyà àríjàlè jámọ́lù fi sáàmì lè yá àti ó ní bí wọ́n ṣe tú, àwọn kan tó ní ọkọ̀ tán fi de ọkọ̀ ojú omi, àwọn kan tó sílà fún mi. So bí ṣe máa wáyé nù tó bá túmọ̀ tafsiru kan bákan. So ìwọ tí wọ́n sọ pé alẹ́ àgàn jẹ́ bàbá yín ó jẹ́ àfáà yín, bàbá ẹnìkan lèmi náà jẹ́, àfẹ́ ẹnìkan lèmi náà jẹ́. Bẹ́ẹ̀ mi ò bá jẹ́ nǹkan kan lọ́dọ̀ tiẹ̀, bí àwọn náà ò ṣe jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn tèmi nù, bí ilé ayé ṣe máa ń rí nù. Ẹnìkan ò lè kó lé ayé já, tó bá ti yẹ̀yẹ́ mi mú yẹ̀yẹ́ tiẹ̀ náà, ọ̀ ń wo rẹ̀ bíi pé kò sí irú ẹ̀ ni, irú ẹ̀dá pọ̀ jaburata ẹ̀ ní làákàyè ni. Làwọn sọ fún mi pé iná hákìrà mọ́kùnrin dàlẹ́ àtìkọ́ àkùn ẹni tí fi lápẹ̀lẹ́ jù òun lẹni tó bá ṣọ́ra tó mọ̀ wọn rẹ̀. So ibi eré làwa ń lọ, gbogbo náà dáadáa tẹ́yìn ń pọ́n ìyàwó òpin kò sí tó kà wá, à ń bá ti wá lọ ní, ṣùgbọ́n ẹni tó bá rí afín yóò kan àbùkù. So gbogbo ẹ̀yin tẹ́yìn jáde tẹ́ bá fẹ́ pọ́n àlẹ́ àgànlé ẹ rọra dá kẹ́kẹ́ filẹ̀, tẹ́ bá fẹ́ pọ́n lé ẹ tún jáde kẹ́ tó máa sọ̀rọ̀ nípa àlẹ́ àgàn, ẹ máa sọ bó ṣe tó bó ṣe yẹ. Sáà àlẹ́ àgànlé wa ní ẹ máa fi halẹ̀ wájú wa. Àìmọye professor ní LASU tí wọ́n wá sọ́dọ̀ wa, àìmọye professor ní UNILAG tí wọ́n wá sọ́dọ̀ wa, táàtúnjọ fi òye ìmọ̀ yíra wa. Ẹ̀yin òpònú yìí ọmọ ìjẹbẹ̀rí ti jákòó àyà professor mọ̀ ní ó ní sùkú ó kù náwó sùkú ṣé ìwọ mọ̀ tèmi ní ìwọ mọ̀ tí mo watch ẹlòmíì tó bá ti rí tẹ́lẹ̀ tó bá já kúrò tó tún rí ayé mi yóò gbàgbé rẹ̀ kalẹ̀ ni. Báwa ti tún sọ pọ́lọ̀ sórí fún wa ìta bá tún débò mi báyìí á tún dẹnu lẹ̀ ni. Èyí tẹ́ ẹ̀ dá nǹkan mọ̀ ṣé ẹ lè fi láìfù Èkó ẹ lè fi wé lọrin, ìyẹn jayé lẹ́kọ̀ọ́ ẹ fi ń wẹ́ tó ń gbé lọrin. Local champions ni tí ẹ bá sì wà lọrin tó kàn jáde wéko tó ń lọ tó ń bọ̀ tó ń padà sí lọrin, local champion làwọn ará Èkó kàkún. Gbogbo ìbá kó professor kó tún gba Mr. tó ju professor lọ. So àwọn tí o professor tó ń lè dá nǹkan kan produce kí ló ń produce, what is the meaning of professor? Sure. So professor wo ni ṣé wàá dámọ̀ gbà, professor ni ṣé wàá kà mọ́ lè gbà, ẹ̀rí tán produce ni àwọn ọ̀pọ̀lọpọ̀ professor tí ò lọ́pọlọ tẹ́ mọ̀ pọ́nlé, kí kálukú mọ̀ wá rẹ̀ wàláì kí kálukú mọ̀ wá rẹ̀.
kí kálukú ṣe nọ́mà. tó gbogbo ẹ̀yin ọmọ wàláhì òdodo ọ̀rọ̀ mo sọ fún yín, ẹni tó bá fẹ́ dàgbà kó sọ rẹ̀ àdàbí tó máa finish everybody. mo balance pa ọkàn mi sì balẹ̀. tòótọ́ mọ kúnnukùnnu kan bá jáde lórí òṣì kan bí ẹn professor ìyẹn lẹ́ẹ̀ fi tẹ́. so èmi àti ẹnìkan ò níjà o wàláhì ẹni tẹ́ ẹ rò pé bóyá mò ń bàjà wàláhì mi bàjà correction ni mo ń ṣe ó dẹ̀ ti parí àwọn èèyàn ti pè mí correction mo ti parí tó àwọn náà máa dúró déédéé kíru ṣé wa Yahya Al-Fulani alámọ̀tù kó máa sọ̀rọ̀ kẹ́yìn ọmọ olórí burúkú yẹn kẹ́mọ tìlú kẹfẹ́ tìlú ọba àlọ́rin ẹ fẹ́ lé wọn kúrò láwùjọ káṣírí yín má bàa tú àwọn àfáà wà ń lọrin gidi àwọn àfáà gidi ẹ tí gbogbo abájọ ṣe pọ̀ àjọ bora wa láṣìírí àjọ mọ̀ ṣe pọ̀ dáadáa kí ló ń ṣe yín so selfish interest kò dáa ẹja kóra wa mọ́ra ìtìyàdù kù wà ìfọwọ́sowọ́pọ̀ agbára wà ń bẹ gan ẹja ìfọwọ́sowọ́pọ̀ so kẹ́yìn ọmọdé kẹ́mọ jáde kẹ́mọ fẹ́ ẹni tẹ́ fẹ́ bù yìí ẹ̀ mọ́ so àfáà mi dákun àwọn kọ́mẹ̀ntì kan wà ẹ yọ wọn yányán ni kì í ṣe pé bóyá ẹ búlọ̀kù wọn irú àwọn Williams Ọlálékan tó ń sọ pé olómi ìkíní kan àwọn ọ̀tá Ọlọ́run àwọn enemy of progress ẹ jọ ẹ máa mú wọn kúrò tó jẹ́ sìn ẹ mú wọn kúrò yányán so ẹ pa wọn tẹ́ bá ti yọ kẹ́tún delete ẹ̀ so bẹ́ẹ̀ bá ti delete wọn pẹ̀lú ògo Ọlọ́run náà ó sì máa delete ó kọ wọn kúrò lórí rẹ̀ tọ́lọ́run bá ń bẹ ní sáàtì rẹ̀ so iṣẹ́ jihad tẹ́yìn náà máa ṣe nù ẹ máa lọ sínú àwọn page tẹ́ bá ti rí àwọn káfíìrì tán gbórí wọlé ẹ máa delete wọn ẹ máa block wọn so àwọn olórí ibú àwọn ẹrú ikú àwọn ọmọ karambani àwọn ọmọ yẹ̀yẹ́ kéèyàn má ṣe pé tó lábí amọ lólúwa rẹ̀ náà ṣùgbọ́n ọmọ tó bá kọjá yẹ ó ti forí gbèpè fún rẹ̀ so torí ẹ ìwọ ọmọ tó jáde tó wà ní tó ọlọ́mọ mo sì ní mo fọlọ́ǹbẹ̀ ọ sọ́ra rẹ̀ torí Ọlọ́run tó ti yẹ ọ sọ́ra rẹ̀ mo fọlọ́ǹbẹ̀ ọ ni o má lòmí àṣọ opportunity èmi òun ṣe mí gan òun ṣe blogger o mi ìdẹ̀ ní time mo fọlọ́ǹbẹ̀ ọ mójútó ṣẹ̀ rẹ̀ tó bá ń ṣe jẹ́jẹ́ tó ti yẹ ọ fi mí díwọ̀n bàbá rẹ̀ mọ́ ń sá bàbá àdìfà kárí sá bàbá o ẹ má jẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ àwọn ọmọ mi ò nígbà o ńṣe ni mò ń rọ̀ wọn pé kán dúró kán sì jẹ́jẹ́ kí lẹ jẹ́ kí lẹ ní kí lẹ what ń sọ fún yín kò síbi téèyàn lè júwe kóun ti wálé kóyì tí mi ti lo sáǹbẹ̀rì tí kì í ṣe tẹnu ẹ ṣe jẹ́jẹ́ o ọ̀rọ̀ pé kìnìkan kò mú wàhálà wá bí kálukú bá ṣe rí nǹkan ló máa sọ èmi rí báyìí ìwọ rí báyìí kò fa orí ẹ̀ burú kò fa orí ẹ̀ ò dáa kò fa àrífín so ẹ lọ sọ́ra yín gan èmi ò ń ṣe bàbá àyà 2 years back lọ́mọ mi kan sílé gbogbo ayé rí jámẹ́ àmì Ọlọ́run náà wá kí ó gbèmí wá gbogbo ayé rí àwa ìṣe fáàrí ni kódà mo sọ fún gan pé kí ló ní bàbá mi ẹ jẹ́ kí n sí gbogbo ayé rí kì í ṣe lè mánéjì kódà làbíbù wá so àìwá mọ iye àwọn ọmọ mi tó ti ṣe oríire tẹ́ ẹ̀ gbọ́ ẹnìkan kò sí tẹ́ ẹ fi ṣe fáàrí sí yàn tí èèyàn lè fi ṣe fáàrí sí mi bẹ́ẹ̀ làwọn jẹ̀mọ́ mi ẹlòmíì ti jálu ibú owó ládùú àwọn ti gbà kátó aṣọ pé mi gangan fúnra mi ó sọ pé àlẹ́ àgàn ti wà láti 90s 80s làwa ti ń ṣe ayé tá a sì ń rí ṣe 80s so ẹ lọ sọ ara yín gidi o ẹ ra máa jẹ kàáyín wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa jẹ kàáyín ẹ máa jẹun yín ẹ máa roko etílé mọ́kà tẹ́lẹ̀ ń lọ yìí tẹ́lẹ̀ tẹ́ ń halẹ̀ tẹ́ ń fi nǹkan kọ́rùn kẹ́ tó dáyé làwa ti ń lọ hajj wàláì kẹ́ tó dáyé láti ń ṣe operation hajj kẹ́ tó délé ayé adúpẹ́ fọlọ́run kò sì bàjẹ́ ó ń dá sí ni tí èyí sọ̀rọ̀ ẹnu fífọ́n tẹ́yìn bá ní bàbá tẹ́ bá ń pọ́n bàbá yín lé kò ní ìtumọ̀ pé kẹ́ wá máa fi yẹ̀yẹ́ bàbá ń bàbá àwọn ọmọ ọlọ́mọ náà ò ní gbà tí ìbá ṣe pé bá ṣe ń kì wọ́n mọ̀ mí ò sá fún mi wọ́n lọ tanná kámẹ́rà àwọn ọmọ dá ọmọ sí kó rọ́ọ̀dù fún tó dáa bẹ́yẹn ọdún mélòó la fẹ́ ṣe gbélé ìdá kí kálukú fèsì sẹ́ẹ̀ tó tẹ́ ń sìn kò sí wàhálà tọ́rọ̀ tó bá ti dé social media báyìí ìwọ rojọ́ èmi rojọ́ ní tí kálukú bá rojọ́ lé lórí òun ni wọ́n dà so kò sí wàhálà kankan so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níjó ní ọmọ mi kan ìkànnì ọmọ mi mọ́tò tuntun gidi tó fi ń gbádùn mọ́tò tẹ́lómi ó sẹ̀ mọ́tò pé bóyá káwọn kan lọ tẹ́lómi fẹ́ lè mọ̀ ṣìṣe nítorí pé nítorí kó lè rí gùn so ẹ ṣe jẹ́jẹ́ gbogbo àwọn tẹ́yìn ọ̀nà tẹ́yìn parí tẹ́yìn pé irú mọ́tò tó ń gùn tán fi ń halẹ̀ òun ní bẹ́ẹ̀ gbà wá tí òróde lọ kò tán so láti gba ayé ìjọ́un a máa ń já ọ̀rá lára mọ́tò ni látàyè ìjọ́un títí dìsìn kí ló ń ṣe 83 ni mo ti ń gun mọ́tò gidi mọ́tò tuntun ní ṣáṣáṣá tá a já ọ̀rá lára rẹ̀ tí ó mọ̀ ọ̀run fọ́nfọ́n láti gbà náà àfẹsẹ̀ kan lẹ̀ pé wọ́n bá júwe pé ibìkan báyìí lẹ́sìn wọkọ̀ míì mọ́ bá ṣe ń wọ̀ so alhamdulillah ìwọ tó bá ṣe tójú rẹ bá dúdú tó bá wọnú sinimá lọ́sàn-án so àwọn tó wà nínú ilé wọn mọ̀ rí ọ ìwọ lọ ní rí wọn ojú rẹ ó dúdú ojú rẹ ó mọ̀ sí bálabàla so lórí ìdílé Ọlọ́run ṣàánú ẹ ṣe jẹ́jẹ́ o Professor Ali Àgàn ló tọ́ mi ò dẹ̀ sí nínú ẹ̀dá tí ó dákẹ́ torí mi yé so lò sí Ọlọ́run mẹ́rì mi débi pé Professor Ali Àgàn sọ fún mi pé ìyá àgbòkùnrin agbára mi tí wọn á dákẹ́ fún lórí kíni alibadiu asilamu ẹbẹ náà pẹ̀lẹ́ yàfa ẹni tó bẹ̀rẹ̀ nǹkan ló ṣàbòsí so torí ẹ mo tún rọ̀ wá
ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ ájì àsáró àwà fún yín o wàláì owó wa ó dín 1.5 sí gbogbo àwọn tí wọ́n ń gbé èrò ájì èmi mo sọ bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ lẹ́sìn máa bá so ẹ gbáradì fún ti next year torí ẹ̀ akànlá fúnra wa là ń ṣe ò kì í ṣe pé kíní so ilẹ̀ haúsá òun ni àwọn tá a jọ darapọ̀ kì í ṣe ilẹ̀ yorùbá ń bí ẹ rí i pé tá a bá wà láàjì gan a máa ń dá wà ní so a máa ń dá ìjọba ara wa ṣe tí bá ṣe pé àwọn tá a bá mọ̀ níbi Lagos state àbí ọ̀gá a lè kàn wá wọn lọ àbí ká ránṣẹ́ sí wọn pé ibi báyìí la wà o yìí 2023 tí gbogbo àwọn bàbá wa ìmọ̀ọ́mù lọ ní àjọ wa àwa àyè kan náà ni gbogbo àjọ wa nígbà tá a lè ti ṣe táǹsì tó àwa padà ń tiwa so torí ìdílé a ní òṣèlúbù tiwa à ń sáyé wa àgúnyàn mọ́tọ̀ wa mọ́ sì shit tó bá ti shit àlè rẹ mọ́ shit mọ́ dẹ̀ sẹ́bọ̀ mọ́ ro nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn ẹ bá pè mí ní ọlọ́sùn èmi máa ń rẹ́rìn ni mi ò ro nǹkan pọ̀ mọ́ lọ́hùn àfa àkànbélé ni mí iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe so tábà kan rí nǹkan kan tó ṣe mẹ́ta tá a bá fojú báyìí wo kíní nǹkan tá a fojú báyìí wo kíní nǹkan látàyè báyé ìyẹn ti wà so o lè sọ pé nítorí dandan àfi kí mi náà rí bọ́ ti rí no kálukó sayé pẹ̀lú bọ́lọ̀ bá ṣe ẹ̀mí Ọlọ́run fẹ́ lò ọkàn rẹ sí Ọlọ́run ló kan Ọlọ́run torí ìdílé Ọlọ́run ṣàánú gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ àti ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí ètò wa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run ṣàánú tẹ̀ ń gbé owó kalẹ̀ so ìwọ tí o ní ìran kan pé tí wọn náà bá lówó ìwọ náà ṣe dáadáa wàá contribute sínú charity Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ Ọlọ́run á sì gbé ẹ dìde ọ sì ní làlùwọlẹ̀ lágbára Ọlọ́run ò ṣe wá ní ẹ̀dá kan tí ó mọ yọjú wo oore tọ́lọ̀ sí bẹ́ẹ̀ nìkan tí wàá káwọ́ máa rí pé Ọlọ́run ṣe oore fáwa náà gan ni o ọpẹ́ là ń dá wa gan ni o ní pé bí ayé nìkan àwọn àmọ́ abẹ́rẹ́ nǹkan ń bo tòmọ́ta bá lẹ́ni tó níwà rẹ̀ lẹ̀ pẹ̀lú oore tọ́lọ̀ ṣe fún inú mi máa ń dùn gan bẹ̀tí bá lẹ́ni tó ń ṣègbéraga kí ló ní gan kí ló jẹ́ gan who are you so kí ló fẹ́ fi halẹ̀ mọ́ wa sówó ni àbọ́mọ àbọ́lá àbí kíni àbílé alhamdulilayi rabbil alamin mo dúpẹ́ Ọlọ́run tún wá gbàgbé mi tún gbàgbé àwọn tó ń tẹ̀lé mi àwọn followers mi Ọlọ́run mo dúpẹ́ ibi tó bá kù sí Ọlọ́run bá mi tún bẹ̀ sí fún wọn torí pé a kì í máa rìn kórí ó mọ́ mi kò sẹ́ni náà láyé kò lè dọ́gba tán ìwọ lọ́mọ ibi tó kù sí kálukú náà lọ́mọ ibi tó kù sí Ọlọ́run sábà tún bẹ̀ sí o àbẹ̀rẹ̀ kọ́lá níbi àmọ́mọ́ bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma ẹ dákun o ẹ darapọ̀ mọ́ wa níbi ètò hajj wa a máa polówó ẹ̀ dáadáa nísìn so dẹ́n tá a bá dé Madina tàbí ìgbà tá a bá máa ṣe charity yẹn a máa jẹ́ kí a mọ̀ so gbogbo àwọn tọ́lọ̀ ń bá ní kó tẹ̀ lọ́wọ́ alhamdulilayi n tó gbà nù lórí àwọn kan tán sẹnu kọjọ wòyọ àwísì níṣẹlẹ̀ ń rí wọn jẹ níṣẹlẹ̀ ń sọ ojú ọ̀rí náà ọkàn wà ń bì kan ebi ẹja nù kànga ọwà gẹ́gẹ́ bí ẹja nù kànga àwa ń jayé à ń gbádùn à ń lọ mọ́kà à ń kọ́lé à ń ṣe gbogbo àtàwọn èèyàn wa tí èsà wa nìkan so àákàn ń wò yín bí olùsí tẹ̀kàn ń sòsì kiri so Ọlọ́run bá aṣàánú fún wa o ọlá níbi àmọ́mọ́ èmi ò bú ọba lọ́ní o tó ti yọ ìrọ̀lẹ́ ń pa àwọn ọba lọ́ní àtàwọn olóyè wọn ní làákàyè tó ti yọ ẹ bá mi pé ṣéwù àbọ̀bà lọ́ní ọba lọ́ọ́ yá sí mú kàmínà náà sí so ẹ̀yin alábòsí ẹ̀yin ọmọ àlè lọ́ní ẹ̀yin là ń bú àjẹ́ bú ọba so ọba lọ́ní ó wẹ̀ òyìn kankan so àwọn tó nímọ̀ nílùú yín tán jẹ́ èèyàn ẹ má lé wọn lọ ẹ wẹ́kọ̀mù wọn n tá à ń sọ fún yín nù ẹ má fi lára ẹ má fi kéta lé wọn lọ torí bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú fún gbogbo wa o Allahumma hadina fima hadaita wa tawallana fima tawallaita à ń múra láti kí asùn ìbáyìí Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́wọ́ wa o àlùbáríkà alánàbí àmọ́mọ́ gbogbo yìí tá a ti ń ṣe níjọsìn Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́wọ́ wa má dànù so ẹ dákun ájì wa tiwa ò kí ń pẹ́ àwa náà la mọ́ kẹ́yìn lọ so tá a bá parí sí ájì tán a wà fàdàgbé ètò rọ̀ sí Mọ́kà so báyìí nísìnyí ọ̀pọ̀ ti fẹ́ ná owó tán bàbá dé ájì nísìnyí bí ọba la máa rí so àwọn yóò máa wù fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀pọ̀ ti náwó tẹlómi ò ti fowó ṣe yín so ìyẹn la fi mọ́ prógrámù tiwa pé àsìkò tá a bá máa lọ sí ájì àsìkò tó máa dáa à ń dé Jidda báyìí Medina straight for Medina a máa lo bí ijọ́ méjì mẹ́ta ní Medina by Sunday Monday a ti padà sí Mọ́kà padà so à ń lọ sí Mínà nìyẹn so àbẹ̀rẹ̀ tá a bá ti parí sí ájì wa a padà sí Mọ́kà a lè lo 2 weeks ní Mọ́kà so lẹ́yìn ìgbà yẹn látò mọ káàkiri ẹni tó bá fẹ́ rajà ẹni tó bá fẹ́ lọ Jidda so bá a ṣe ń ṣe tiwa nìyẹn so ẹ try ẹ darapọ̀ mọ́ wa sẹ́mọ̀ ẹni tó kọ̀wọ̀ sí ó dùn bá dòwò pọ̀ ẹni tó mọ̀ wọn rẹ̀ ó dùn bá dòwò pọ̀ ẹ bá dòwò pọ̀ wàláì ẹ máa bá wa ní kúnkún ẹ sì máa bá wa ní pípé kọ́ lóun ṣàánú fún wa o àlùbáríkà aládùúgbò àmọ́mọ́ la hawla wala quwwata illa billahi al-azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.